nínú tó sọ nínú. أو غدا بعده أو غاديا أو غدا بعده أو غاديا. àbábọ̀ wúfì. أكرمكم الله. gbogbo wa àti tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó bá wa dáàbò bo bàbá wa. آمين. bàbá wa àgbà tòní. آمين. bàbá wa àgbà tàná. kúlí wọlọ. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. bàbá wa àgbà tòní tí wọ́n wọlé bá wa Ọlọ́run àfi Ànábì Muhammad bẹ̀ ọ́ àní wọn pẹ̀lú ọlọ́mọdé ọ̀dàrú tí a ti sáámi ẹ̀. آمين. gbogbo wa ń tọrọ fún àfa wa nìyẹn kọ́ lóun dákun kọ́ bá wa dúró tì wọ́n. آمين. gbogbo dúró tó fi dúró tàwọn ẹni rẹ bá fi dúró tà fún àwa má jà á sì ṣe wájú wọn. آمين. má fi wá dà wọ́n láàmú má fà wọ́n náà dà wá náà láàmú. آمين. inna àtẹ̀yìnà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. afábra wúfi. نعم. láàrin ìṣẹ́jú márùn-ún á sọ́dọ̀ àdúrà ìtì àfa alimi ẹ̀jẹ̀ àfa alimi kan ló kú láyé Sharif mina Shurafa gbogbo tí wọ́n lè jẹ́ lẹ́yìn ọba jẹ́ bílọ́níà àwọn tọ́lọ̀ kò lè ní lọ́wọ́ ni àwọn tọ́lọ̀ ń fi lọ ní ilé sọ lóòkọ nù kò sí kékeré nù wọn kò sí ní sí. آمين. ẹ bá ń ṣe àmín. آمين. Ọlọ́run ní jẹ́ kí n ti dànkarú ọwọ́ náà àfa àlímì láéláé. آمين. اجعل مماتك لحظة أو فجعة أو ساعة أو غدا بعده أو غاديا. èyí tẹ̀ ń gbọ́ wa àwa yanu ẹ̀ ń gbọ́ àfa àlímì wa kọ́ lẹ̀ nù àkọọ́lẹ̀ ó ní wọ́tọ̀ ń bẹ lọ́wọ́. اجعل مماتك لحظة ikú rẹ tó kú fi sáàrin ìṣẹ́jú kan أو ساعة ikú rẹ fi sáàrin wákàtí kan pé bóyá kò ju wákàtí kan lọ tó. أو فجعة bọ́bá kọ fi kú rẹ pé ó sì lè dúró gigi fa. أو غدا. sọ̀rọ̀ njẹ́ ní afábra wúfi. أكرمكم bàbá wa aláyí gbogbo ọlọ́ni lọ́mọ aláyí sì dínkù olóró pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́jọ́ lọ station wọ́n dúró ní èmi náà kémi lọ́ta lọ́rọ́ bẹ̀rù òun náà ní sin drive bí ó sì lò lágbé bàbá yìí ni bàbá ọ̀yà الله. asọ́tì lọ́nà nù. اجعل مماتك لحظة أو ساعة أو فجعة أو غدا بعده أو غاديا. wọ́n lè fi kú rẹ̀ sí fún jihatan ogigi. أو ساعة. afábra wúfi أكرمكم الله. abdullahi abudu lọ́kà àpòmù òun ní wakọ̀ ọ̀bọ̀ fún rẹ̀ àbí ara yín náà ni ń bọ̀ wá ó sì dé yàrá tí kò bí mẹ́ ó sì mbèsè àná náà ló sì dúró sí. الله. اجعل مماتك لحظة أو ساعة أو فجعة أو غدا بعده أو غاديا. àfa àlímì ní fi kú ọ̀la sí gádà ọ̀la ọkọ̀la máa wá palẹ̀ mọ́ kí ló بعده أو غاديا bí ọ̀la ni ọ́fíìsì. أو غدا بعده أو غاديا. fi sọ́la bá da ọ̀gá di àbí kò fi si pé kò mà lè jọ tó lálọ́ mo fi si bí ó jìnnà o bí a bá ní ta lọ́kọ́ lẹ̀ bẹ́ẹ̀ àfa àlímì ni. اجعل مماتك لحظة أو ساعة أو فجعة أو غدا بعده أو غاديا. bàbá wa tàná bàbá wọn gbé mo lè sáàdú bàbá náà lọ́rọ̀ mi mo kó lọ sáàdú yẹn ni tí n gbọ́dọ̀ wọn mọ̀ yín pé mo ṣàgbà rẹ o yín pé mo ṣàgbà rẹ o
توسعت على عبادي بثلاث خصال. ìjòkólẹ̀ yìí kí la wá ṣe wọ́n ní baba akọ́lá wọlé lọ ẹni tí yẹ sọ ọ́nìbọ̀rọ̀ yẹ ti mọ kò sí láàpọn jẹ́ rẹ̀ náà ni ọlọ́lẹ́yìn ọmọ adama ẹ̀ mo sọ̀rọ̀ fún yín tó pọ̀ ẹ̀ mọ́ ni ẹ̀yin kí ló lè tí mo ṣe fún yín ni pé táwọn sáàtọ̀ àlá ìbáàdì bí fàlà bẹ̀rẹ̀ sáàlì nǹkan mẹ́ta kan bẹ̀ wọlé mẹ́sẹ̀ fún yín alágbánsánpá bùrọ̀dá wa àgbáńkọ́ abdulhamid àwa sànà ni o láti Kaduna làwọn ti wá pàdé wa ẹnìkan sì tẹnugun wa nítorí tìyàwó náà ni ẹ̀jẹ̀ wọn bẹ ń lè mí ẹnjìnìà yàyà ni kò wé mọ́ àná gbogbo wa wá ṣe níyà gbogbo àwọn ọmọ alóore tẹ bá rí mi. bẹ́ẹ̀ni. ẹni Allahu Akbar táwọn sáàtù aláìbáni ìyàwó Sayyidatu Rehana obìnrin bí ọkùnrin Masha Allah tó jogún ẹ̀ lọ́dọ̀ àwọn tó bí àmọ́ Sayyidatu Rehana arówólò tí ń darí ìjòkó àsàláàtì pẹ̀lú ìyàwó Salimata orí òkò àtàwọn ìyá ni wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ bí ìgbà tí wọ́n sọ Dalailu kalẹ̀ èyí sì ń bá nǹkan mìíràn kán ni àwọn ò ṣe nǹkan mìíràn Alhaji wa Lawal alága Ansar Islam ilẹ̀ ẹlẹ́ran ní ọlọ́làjì àgbà ẹlẹ́kọ̀ọ́ ẹ bá ṣàdúrà àwọn obìnrin tí ń gbé sí sẹ́ńtà yìí kí wọ́n má gbọ́ ọlọ́run mọ́ wa lọ́wọ́ bàbá ní kìlọ́ dé ó ní mi àti pọ̀ kan Dalailu ọ̀kan ní ṣe ọ̀kan Hasan Hussein àwọn òṣè kankan bẹ́ẹ̀ kọ́ máa ti gbọ́n àwọn obìnrin yọ gbọ́n àlùkìyámọ̀ mọ́ wa lọ́wọ́ fa. الموت فاذكر وما وراء فمنهما لأحد براء فمنهما لأحد براء ọlọ́run táwọn sáàtù aláìbádí بثلاث خصال. nǹkan mẹ́ta mẹ́ sóore fún yín ẹ̀yin ò sì mọ́ lóore kí lóore náà kí nǹkan mẹ́ta tán náà fọ́. بعثت الدودة على الحبة. bẹ́ẹ̀ bá mú èrè yẹn gan ọkà bàbà tẹ lọ sọ rẹ síbi kan máa dẹ kòkòrò sí i kòkòrò ajẹ wọn ní gbogbo nǹkan kó ọba jẹ ojú ni ó ṣe kínní ni. ولولا ذلك لكنزها ملوكهم. dídẹ kòkòrò tí mo dẹ sí àwọn arúgbìn yìí ni oore mẹsẹ. Allahu Akbar. bí ọba sì bẹ́ẹ̀ gbogbo àwọn ọba ayé ni ibi wọn fẹ́ràn ká fi nǹkan pamọ́ sí wọn ọba fi gbogbo ẹ̀ pamọ́ ní fẹ́nikẹ́ni. كما يكنزون الذهب والفضة. bí wọ́n ti fi góòlù pamọ́ fi fàdá pamọ́ ni bẹ́ẹ̀ wọn ọba lọ sọ gbogbo nǹkan tẹ̀ ń jẹun wọn ò ní jẹ́ lómi ò rí mọ̀ mọ́ wá wọn. والموت فاذكر وما وراء فمنهما لأحد براء وإنه للفيصل الذي به bàbá ń lọ máa rántí ikú. ينكشف الحال ولا يشتبه والقبر روضة من الجنان أو حفرة من حفر النيران إن يكن خيرا فالذي من بعده أفضل عند ربنا لعبدي وإن يكن شرا. نعم. dídẹ kòkòrò tí ń dẹ kòkòrò sí irúgbìn ni oore kan ni káwọn ọlọ́lá yẹn mọ̀ wọ́n á máa lọ sítọ̀ rẹ̀ ni. bákan náà mo tún ṣe oore fún yín mo ṣe oore fún yín inú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo fi ṣe oore fún yín náà òun náà ni pé mo ṣe oore fún yín òun náà ni mo òórùn. وتغير الجسد بعد الموت. تغير الجسد lágbájá kú o bẹ́ẹ̀ yẹn bá kú láàárọ̀ bí èdè ìrọ̀lẹ́ tẹ̀ bá gbé yóò máa yí padà yóò dòórùn lẹ̀. ولولا ذلك. نعم. òórùn yíyí padà tára òkú yí padà ní oore ni bí ọba sì torí bẹ́ẹ̀. لما دفن حميم حميمه. ọ̀rẹ́ ò ní sí ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ tọ̀rẹ́ rẹ̀ kú kò ní lọ sí. لما دفن. yóò fẹ́ máa rí ni oore ni mo fi yíyí táyà rẹ̀ bẹ́ẹ̀ bá wá sí o yóò máa rún o oore mo fi ṣe. أكرمكم الله. والموت فاذكره وما وراء فمنهما لأحد براء. أسليت حزن الحزين
afáàmùràwù. نعم. ẹni tí inú rẹ̀ má máa jẹ́ pé ìyá àwọn ló kú o bàbá àwọn ló kú o nígbà tí ètò oṣù méjì mẹ́ta yìí sì gbà lágbè. ولولا ذلك لم يكن يسلو. bí ọba ti pé mi ní gbà yín lágbè ẹ ní gbàgbé ìyá yín tó kú bàbá yín tó kú ẹ máa rántí lọ náà ni. ẹ̀bẹ̀ kéré ọbẹ̀ lọ́hùn nígbà tó ti yé gbogbo wa lọ́rin bí ó sì yé ẹni tí ọba yé ká máa tí ọ̀dà nǹkan mọ̀ ká fi yé àáfà alímì lónìí lọ́rin hayyan wa mayyitan ìbẹ̀lẹ̀ yóò kò sí o ọlọ́wọ́ gbogbo tí wọ́n bá rí ẹbí náà jẹ́ mọ́jọ ṣẹlẹ̀. آمين. má jẹ́ bí àáfà alímì ọba jẹ́ àáfà Ibrahim. أكرمكم الله. ọlọ́run ìdílé àáfà alímì bàbá wa làájá àgbà ní gbogbo tọ́lọ́run tẹ́ ẹ bá ṣe níyì ńlẹ̀ yìí tẹ́ ẹ bá.